Jẹ́nẹ́sísì orí 3 àkọlé tí ń bẹ́ẹ̀ ìṣubú ènìyàn. Orí 3 ẹsẹ̀ 1. Ejò sáàsì alárekereke ju ẹranko ìgbẹ́ yòókù lọ tí Olúwa Ọlọ́run ti dá. Ó sì wí fún obìnrin náà pé òótọ́ ni Ọlọ́run wí pé ẹ̀yin kò gbọdọ̀ jẹ gbogbo èso igi ọgbà. Ẹsẹ̀ 2 obìnrin náà sì wí fún ejò náà pé àwa máa jẹ nínú èso igi ọgbà. Ẹsẹ̀ 3 ṣùgbọ́n nínú èso igi nì tí ó wà láàrin ọgbà Ọlọ́run ti wí pé ẹ̀yin kò gbọdọ̀ jẹ nínú rẹ̀, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọwọ́ kàn án kí ẹ̀yin kí ó má bàa kú. Ẹsẹ̀ 4 ejò náà sì wí fún obìnrin náà pé ẹ̀yin kì yóò kú ikú kíkú kan. Ẹsẹ̀ 5 nítorí Ọlọ́run mọ̀ pé ní ọjọ́ tí ẹ̀yin bá jẹ nínú rẹ̀ nígbà náà ni ojú yín yóò là, ẹ̀yin ó sì dàbí Ọlọ́run, ẹ ó mọ rere àti búburú. Ẹsẹ̀ 6 nígbà tí obìnrin náà sì rí i pé igi náà dára ní jíjẹ àti pé ó sì dára fún ojú àti igi tí a fẹ́ láti múni gbọ́n, ó mú nínú èso rẹ̀ ó sì jẹ, ó sì fi fún ọkọ rẹ̀ pẹ̀lú rẹ̀ òun sì jẹ. Ẹsẹ̀ 7 ojú àwọn méjèèjì sì là, wọ́n sì mọ̀ wípé àwọn wà ní ìhòhò, wọ́n sì gán ewé ọ̀pọ̀tọ́pọ̀, wọ́n sì dá ìbàtẹ́ fún ara wọn. Ẹsẹ̀ 8 wọ́n sì gbóhùn Olúwa Ọlọ́run ó rìn nínú ọgbà ní ìtura ọjọ́. Ádámù àti aya rẹ̀ sì fi ara pamọ́ kúrò níwájú Olúwa Ọlọ́run láàrin igi ọgbà. Ẹsẹ̀ 9 Olúwa Ọlọ́run kọ sí Ádámù ó sì wí fún un pé níbo ni ìwọ wà? Ẹsẹ̀ 10 ó sì wí pé mo gbọ́ ohùn rẹ nínú ọgbà, ẹ̀rù sì bà mí nítorí tí mo wà ní ìhòhò mo sì fi ara pamọ́. Ẹsẹ̀ 11 ó sì wí pé ta ló wí fún ọ pé ìwọ wà ní ìhòhò? Ìwọ á jẹ nínú igi nì nínú èyí tí mo pàṣẹ fún ọ pé ìwọ kò gbọdọ̀ jẹ. Ẹsẹ̀ 12 ọkùnrin náà sì wí pé obìnrin tí ìwọ fi pẹ̀lú mi ó ní ó fún mi nínú èso igi náà èmi sì jẹ. Ẹsẹ̀ 13 Olúwa Ọlọ́run sì bi obìnrin náà pé èwo ni ìwọ ṣe yìí? Obìnrin náà sì wí pé ejò ni ó tàn mí mo sì jẹ. Ẹsẹ̀ 14 Olúwa Ọlọ́run sì wí fún ejò náà pé nítorí tí ìwọ ti ṣe èyí a fi ìwọ bú nínú gbogbo ẹran àti nínú gbogbo ẹranko ìgbẹ́, inú rẹ nìwọ máa fi wọ́, erùpẹ̀ ilẹ̀ nìwọ sì máa jẹ ní ọjọ́ ayé rẹ gbogbo. Ẹsẹ̀ 15 èmi ó sì fi ọ̀tá sáàrin ìwọ àti obìnrin náà àti sáàrin irú ọmọ rẹ̀ àti irú ọmọ rẹ̀, òun ó fọ́ ní orí ìwọ sì pa á ní gìgísẹ̀. Ẹsẹ̀ 16 fún obìnrin náà ni ó wí pé èmi ó sọ ìpọ́njú àti ìlóyún rẹ di púpọ̀, ní ìpọ́njú ni ìwọ máa bímọ, lọ́dọ̀ ọkọ rẹ ni ìfẹ́ rẹ yóò máa fà sí, òun yóò sì máa ṣe olórí rẹ. Ẹsẹ̀ 17 ó sì wí fún Ádámù pé nítorí tí ìwọ gba ohùn aya rẹ gbọ́ tí ìwọ sì jẹ nínú èso igi náà nínú èyí tí mo ti pàṣẹ fún ọ pé ìwọ kò gbọdọ̀ jẹ nínú rẹ̀, a fi ilẹ̀ bú nítorí rẹ, ní ìpọ́njú ni ìwọ máa jẹ nínú rẹ̀ ní ọjọ́ ayé rẹ gbogbo. Ẹsẹ̀ 18 ẹ̀gún òǹgòṣùṣù ni yóò máa hù jáde fún ọ, ìwọ sì máa jẹ ewéko ìgbẹ́. Ẹsẹ̀ 19 nínú ogún ojú rẹ nìwọ máa jẹun títí ìwọ fi padà sí ilẹ̀, nítorí inú rẹ̀ ni a ti mú ọ wá, erùpẹ̀ sáàrin ìwọ sì padà di erùpẹ̀. Ẹsẹ̀ 20 Ádámù sì gbé orúkọ aya rẹ̀ ní Éfà nítorí òun ní ṣe ìyá alààyè gbogbo. Ẹsẹ̀ 21 àti fún Ádámù àti fún aya rẹ̀ ni Olúwa Ọlọ́run dá ìwọ̀ awọ ó sì fi wọ̀ wọ́n. Ẹsẹ̀ 22 Olúwa Ọlọ́run sì wí pé wò ó, ọkùnrin náà dàbí ọ̀kan nínú wa láti mọ rere àti búburú, ǹjẹ́ nísinsìnyí kí ó má bàa ná ọwọ́ rẹ̀ kí ó sì mú nínú èso igi ìyè pẹ̀lú, kí ó sì jẹ kí ó sì yè títí láé. Ẹsẹ̀ 23 nítorí náà Olúwa Ọlọ́run lé e jáde kúrò nínú ọgbà Édẹ́nì láti máa ro ilẹ̀ nínú èyí tí a ti mú jáde wá. Ẹsẹ̀ 24 tó parí orí 3 ìwé Jẹ́nẹ́sísì. Bẹ́ẹ̀ ni ó lé ọkùnrin náà jáde, ó sì fi àwọn kérúbù àti idà iná dé ìhà ìlà oòrùn Édẹ́nì tí ń jò káàkiri láti máa ṣọ́nà igi ìyè náà. Báyìí ńlá parí orí 3 ìwé Jẹ́nẹ́sísì. Kí Ọlọ́run kí ó bùkún kíkà. Bí ẹ bá ní nǹkan pàtàkì láti bá mi sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904
08028519362. bákan náà ẹ má gbàgbé láti subscribe sí chánẹ́ẹ̀lì yìí pẹ̀lú Àkàndá ọ̀rọ̀ Awíkonko. Àlàáfíà ni fún gbogbo ènìyàn.